gbéga fún mi ga. Orí ẹni lórí ẹni, Orí mi bá mi bẹ̀lẹ̀ dà mí. orí ẹni lórí ẹni. Orí mi bá mi bẹ̀lẹ̀ dà mí. Ìgbà kan mo rò pé èèyàn ló ṣe mí. Àṣeyàn kọ́ orí mi ni. Ìgbà kan mo rò pé mi ni mo ń ṣe ènìyàn. Àṣé mi kọ́ orí wọn ni. Ohun gbogbo láwọn orí ọmọ Adékúnlé. Orílẹ̀-èdè fi ń làbú bàbá àtọ́ ìbù. Orí ló ní iṣẹ́ ọmọ Adékúnlé. Ṣẹ̀fíwù ló ń pèdè ó bàbá oko. Ìgbà kan mo rò pé èèyàn ló ń ṣe mí. Àṣeyàn kọ́ orí mi ni. Ìgbà kan mo rò pé mi ni mo ń ṣe ènìyàn. Àṣé mi kọ́ rárá orí wọn ni. Orí ẹni lórí ẹni. Orí mi bá mi bẹ̀lẹ̀ dà mí. Orí ẹni lórí ẹni. Orí mi bá mi bẹ̀lẹ̀ dà mí. Gbogbo ọmọ ẹgbẹ́ alárọ̀ pátápátá gbogbo ìmọ̀ òkì. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Gbogbo lẹ́bílẹ́bí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́. Mo kí kábíyèsí ọba ní Máṣáun. Ọba Kàmọ́rì ní adé apẹ́ lórí. Ọba ọlọ́jà gbogbo ẹ̀pẹ́ o. Mo rí yín lọ́dún yìí. Mo wọlé ọlọ́wọ́ ọba parí lọ́dún tó ń bọ̀. Ọdọọdún là ń rórógbó. Ọdọọdún là ń ra òòsà o. Ọdọọdún là ń rán ọmọ òbí lórí àtẹ. Ìbẹ́rì á máa jẹ́ sí ọba láyélúwà. Arólúgbàdé gbogbo ẹgbẹ́ nọ́mbà 2. Kábíyèsí Kẹ́ẹ̀fọ́yè Ìṣàun. Chairman Council of Obas àti Chief in Ẹ̀pẹ́ Division. Permanent vice chairman gbogbo Èkó. Nídìílé ètòkò councils of Ọba. Councils of Obas and Chief. Èdè lọ́jọ́ kẹta ilé yá. Àwa lójúde ọba òwe pẹ́ o. Ìlú Alárẹ̀ wọ́n ṣe bẹ̀bẹ̀, wọ́n ṣe bẹ̀bẹ̀, wọ́n ṣe bẹ̀bẹ̀. Ẹ̀pẹ́ Alárẹ̀ wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa.
àti ìjòyè àtọ́ba. Ẹgbẹ́ alárọ̀ òògùn ọmọdé mú. Wọ́n ní kí pírẹ́sìdẹ́ǹtì Tinubu Àkànbí olódòdè. Wọ́n ní kí gómìnà Sanwó-Olú gbogbo yíyan ṣe gan òkú dá kábíyèsí ní kíni. Wọ́n ní kí dábútì gómìnà gbogbo Èkó ọmọ Hamsat mi Àkànkádìrì mi Ọbáfẹ́mi Hamsat. Wọ́n tún ní kí n kọ́ bá sá spíkà gbogbo Èkó pátápátá. Wọ́n ní kí Túnjí Àlàbí honourable minister Aláùsá honourable minister for education. Wọ́n ní kí Sẹ́ríkì Bámú Àkànní Adé mi Ṣìṣàkìrù. Apàṣẹ gbogbo Ẹ̀pẹ́ ní tilé ìdókò patron gbogbo jùlẹ̀ ọba Ẹ̀pẹ́ planning committee Sẹ́ríkì ọmọ bámúbámú. Ọmọ bá wà jáde iná sùúrà òkì. Ọláyẹmí ọmọọba ọmọ ní Máṣọ̀hún. The executive chairman Ẹ̀pẹ́ local government FACI. Bọ́kádé Mọ́lá mi àmúrẹ́ o. Fákan Nigeria Limited, Adamo Nigeria Limited, Vice Chairman Island Club of Lagos, Ọ̀dọ̀fin gbogbo àgbọ̀ wá. Kábíyèsí ní kí gbogbo wa ọba ní Máṣọ̀hún. Ìmáàmù bẹ́ẹ̀ lórí ìjókòó. Alákìyà Abdulkabir Òbíyẹmí. Samrani Grand Chairman Imam of Ẹ̀pẹ́. Bàbá ẹ ṣé. Ẹ̀kí Balógun tọmọ. Abíọ́dún mi tọmọ. Balógun dòdò dáwà. Àjọ àpapọ̀ ní Balógun tọmọ. Chairman planning committee. Di 2025 ojúde ọba o. Ọmọ Balógun tọmọ. Bàbá kan ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀ ẹ yàgò lọ́nà. Wọ́n bọ̀ ẹ yàgò lọ́nà. Kábíyèsí ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bàbá ń bọ̀ ẹ yàgò lọ́nà. Olórí ń bọ̀ ẹ yàgò lọ́nà. Wọ́n ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bàbá ń bọ̀ ẹ yàgò lọ́nà. Wọ́n ní Máṣọ̀hún ń bọ̀ ẹ yàgò lọ́nà. Ọba Kàmọ́rù ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bó ṣe ń ṣe ni ó máa ṣe. Kábíyèsí bẹ́ẹ̀ ṣe ṣe ni ó máa ṣe. Bàbá bẹ́ẹ̀ ṣe ṣe ni ó máa ṣe. Ọmọdé ìlú ròyìn yẹn àgbà wọ́n ròyìn yẹn bàbá wọ́n ròyìn yẹn
dárọ̀. Arólùpàdé yẹn lẹ́gbẹ̀ẹ́ tú. Olóyè ìlú ròyìn yẹn ń kọjá. Bàbá kan ń bọ̀ ẹ̀yà tó lọ́dọ̀. Animaṣáwù ń bọ̀ ẹ̀yà tó lọ́dọ̀. Irú kí lẹ́yìn ọmọ Animaṣáwù. Irú kí lẹ́yìn ọmọ Animaṣáwù. Wọ́n mi wúrẹ́ dúdú, wọ́n mú rẹ́gbọ́ fà ọmọ Animaṣáwù. Wọ́n máa gùjọ gbọ́dọ̀jọ́, wọ́n mú rẹ́gbí Ọ̀ṣun ọmọ Animaṣáwù. Ọ̀ṣun ò lè bá bọ́dí, wọ́n ò lè rẹ́mi yẹn ọmọ Animaṣáwù. Èèyàn tí ò ṣe bí aláàrú lóyìnbó kò lè ṣe bí adébọ̀ lọ́lọ́dà ọba. Ìṣọ̀lá o, Ìṣọ̀lá o. Ẹni tí ò ṣe bí adébọ̀ kò lè ṣe bí adébọ̀ lọ́lọ́dà ọba. Ìṣọ̀lá o, Ìṣọ̀lá o. Ìṣọ̀lá gúnúgún ò ní kúléwé o. Ọkọ olórí o, ìfẹ́ ọlá. Gbogbo lóye gbogbo ẹ̀pẹ́ sọ́gun 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 sọ́gun. Ṣojú mi ló ṣe jẹ balógun. Mo wà ń bẹ̀ ìjọ tó jẹ balógun. Gbogbo aláwùsá, gbogbo assembly. Èkó dánwọ́ ọmọ sọ̀gun o. Kò ní bàjẹ́ lórí ẹ̀ sọ̀gun. Animaṣáwù. Abadé ní kẹtọ̀kùn bàbá fèsì túra mi. Ẹ bá mi fi ọ̀bùn o. Débùdọ̀lá ọmọ bá ẹ pẹ́. Kábíyèsí yóò di olówó kọ́. Dọ́bù. Ọba ní kí ìṣáyà mi ìlú náà mi lówó lọ. Owó bàbá yé wá ń kébé bí ẹ̀pẹ́ àlàrò ọmọ dẹ́dẹ́. Bàbá mi sí ìtura mi ọmọ dọ́bù. Bàbá máa sí ìdí ẹ̀wọ̀ dọ́bù. Àbí ọdún o ẹ̀wọ̀ dọ́bù. Ọ̀gbẹ́ méjì nígboro Èkó. Akọ́ta ní ìṣàyà mi. Ọ̀gbẹ́ méjì nígboro Èkó. Bó ṣe tún léṣe, bẹ́ẹ̀ ló tún gbogbo ìlú ṣe. Èkó kan ọ̀tọ̀ kan ní. Àsẹ́mbìlì kan ọ̀tọ̀ kan ní. Ẹgbẹ́ o, ọmọ àlárọ̀. Ẹgbẹ́ o, ọmọ àlárọ̀. Ọmọ àlárọ̀. Ọmọ Animaṣáwù tọ́gùn. Ọmọ kábíyèsí tàbí ọdún bàbá mi sì túra mi. Kí ni wọ́n wí? Kí ni wọ́n sọ? Kí ni wọ́n wí? Kí ni wọ́n sọ? Kí ni wọ́n forí fún? Kí ni wọ́n sọ̀rọ̀ kọ̀rọ̀ sí o? Kí ni wọ́n wí? Kí ni wọ́n wí? Kí ni wọ́n wí? Kí ni wọ́n forí fún? Kí ni wọ́n sọ̀rọ̀ kọ̀rọ̀ sí o? Débùdọ̀lá mi, ẹ fún mi lálùjọ tó dá o. Ọba Núrẹ́nì,
ọba lúgbìn ó ní ládàbà gbogbo ládàbà kingdom bí eré ó dọba ọmọ Ganiyu Adams ó dọba èmi kíra fọ́ ọba tèmi o sọ fún ìyàwó ẹ kó lọ́rùn fọ́ o ìlú yìí làwà yìí o. sọ fún ìyàwó ẹ kó lọ́rùn fọ́ o ìlú yìí làwà yìí o. èèyàn sí kírun láyé mi Ọlámídé lábẹ́sì Àyìndé adé mi ọmọ òdìgbò lówó oṣù wa pè nà wọn gbogbo ọba pátápátá lẹ́kọ̀ọ́ ebúdọ́lá olóòlòdì yóò dá mi lójú wọ́n fi kékeré ìjọba wà fàgbà ló ìwọ ló bá dé wọ̀ ládàbà o. ló bá dé wọ̀ ládàbà o. ìwọ ló bá dé wọ̀ ládàbà o. ló bá dé wọ̀ ládàbà o. ilé ládàbà o ládàbà o ládàbà o. èébú dọ́là ládàbà o ládàbà o. èébú ti dáadé o. èébú ti dáadé. èèyàn kábíyèsí yọ lọ́fà o. èèyàn kábíyèsí yọ lọ́tọ̀ o. èèyàn Elégùṣì o. àwòtà lọ́wọ́ adé ní kúlé o. ẹ̀jẹ̀ jẹ́jẹ̀sì ọkùnrin méje àtààbọ̀ ọkùnrin tó pé pérépéré ẹni ẹran lọ kò ì dé o ẹni ẹran lọ kò ì bọ́ ẹni ẹran lọ kò ì dé ẹni ẹran lọ kò ì bọ́ ẹ má máa rán mi léèbú o ẹ má ránṣẹ́ aburú sí mi léèbú o ẹni ẹran lọ kò yẹ bọ́ o. ẹni ẹran lọ kò ì dé o. ẹni ẹran lọ kò ì bọ́. Èébú. ẹni ẹran lọ kò ì dé o. ẹni ẹran lọ kò ì bọ́. ẹ má máa rán mi léèbú. ẹ má máa rán mi léèbú. ẹni ẹran lọ kò ì bọ́. ọmọ Bọ́látúnjí mo rà náà mi ọ̀gá wa bàbá wa èèyàn wa tọ́bùn bínú bá rojú kóró. èèyàn tí ò nínú àpamọ́ra. Abíọ́dún tẹ́ ń búre o. orí ògbó lọ́kọ̀ lọ́la. tọ́bùn tẹ́ ń wíre o. orí ògbó lọ́kọ̀ lọ́la. tọ́bùn tẹ́ ń wíre o. orí ògbó lọ́kọ̀ lọ́la. tọ́bùn kí ló ṣe fún wọn tí wọ́n fi ń lérí. ó bá wọn láyà sùn ó gbàyàwó wọn. èèyàn kí ń kéré nídìí nǹkan ẹ̀ kí ló wá sí jẹ́. ó ti ń bóṣèlú bọ̀ wọ́jọ́ ti pẹ́. bó bá jẹ gómìnà lu kò burú. ọmọ ìnáná gbogbo Èkó ní tílé tóko. tọ̀bùn o. ẹ wo gbà tó ti ń bàbọ̀ wá tọ̀bùn o. ó yá ilé Balógun ní ká fọ̀rọ̀ sí o. alága gbogbo Ẹ̀pẹ́ local government chairperson yeye wọ́n máa ní máa ṣàwọn. Vincent Ọláyẹmí àní máa ṣàwọn. Ọláyẹmí alága Ríkò èèyàn tọ̀bù sí Ríkò èèyàn tọ̀bù sí Ríkò owó ńláńlá ti Ríkò mọ́nìmọ́nì ọmọ Látúnjí ọ̀gá Lúkúmọ́nù mi wọ̀ta omi owó mi Ìsẹ́yìn yòrò omi owó mi
ọmọ wa lẹ gbá mọ́lì ṣàbí ìgbé omi owó mi ọmọ wọn ní Mùṣín omi owó mi ọmọ wọn lóṣòdì omi owó mi Lukumanu mi ọmọ Ẹ̀pẹ́ alárọ̀ omi owó mi Saidi nǹkan ìbílẹ̀. Ìbílẹ̀ Saidi nǹkan omi omi jọ̀wọ́ dákun má rọ̀jò jọ̀wọ́ dákun má rọ̀jò tó mọ̀ pé July ṣe bẹ́ẹ̀ mọ̀ fómi ni tọ́bù mo ní July ṣe bẹ́ẹ̀ mọ̀ fómi ni Balógun nọ́mbà 1 bàbá tí má ní má ṣàwọn Balógun máa ló mọ̀ Ẹ̀pẹ́ alárọ̀ ọmọ Ògún mọ́jẹ́dé tọ́bùn ọ̀pàdé ní kẹ́bẹ́ mi Balógun Ẹ̀pẹ́ ìṣẹ́gbẹ́ ọba yín ó yá tọ́bùn gbogbo pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ bínú gbogbo pé wọ́n ń rojọ́ ẹ̀ ó gbọ́dọ̀ lérí o ìwọ ṣá máa dúpẹ́ lọ́wọ́ aláwùrà bí Ọlọ́run tó gbé ẹ gòkè àgbà. wọ́n máa bínú tọ̀mù wọ́n máa lérí Ọlọ́run ló sọ pé ó jù wọ́n lọ wọ́n máa bínú o. ó yá gbogbo onísọkúsọ ẹnu ẹlẹ́wà yẹn. gbogbo ẹlẹ́sọ̀ kò jẹ́ nítorí kò bá sọ pé kò sówó irọ́ ló ń pa. ọmọ Bàlágúndí múra iná àwọn ọkùnrin mẹ́ta múra iná àwọn ọkùnrin méje ó sì dọmọ Ẹ̀pẹ́ ọmọ ní má ṣàwọn lẹ́pẹ́. Ṣeré ṣeré múra iná ṣeré ṣeré o ìwọ lóye yìí dẹ̀kan bóyá ṣeré 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 o ìwọ lóye yìí dẹ̀kan bóyá ṣeré. Abanimọ̀ ṣàwọn orí Balógun kò fi ẹ̀jẹ̀ ó ra Síwájú kò fi ẹ̀jẹ̀ ó ra Kírọ́gùn kò fi ẹ̀jẹ̀ orí Àkọ́gùn kò fi ẹ̀jẹ̀ Àgbésì ń bẹ nílẹ̀ kò fi ẹ̀jẹ̀ ọ̀gá ńlá ń bẹ nílẹ̀ kò fi ẹ̀jẹ̀ owó owó ṣùṣù ó ní wọ́n ní káyé ṣe o kó bójú ẹ̀yìn kò yá ṣe eré. Ṣeré ẹ̀pọ́n tí rẹ̀ kò lé o ẹ̀pọ́n tí rẹ̀ kò lé o ẹ máa pọ́n tí rẹ̀ kò lé tí rẹ̀ kò máa lò ọjà agbára tí o. Ọ̀yà jíjọwọ́ ẹ̀ káwòrán ọmọ Bàlágúndí èèyàn Balógun múra iná Balógun èèyàn Balógun gbogbo Ẹ̀pẹ́ jayé orí ẹ̀ ọkọ̀ Adéníkẹ́ o jayé orí ẹ̀ ọkọ̀ Adéníkẹ́ Abíọ́dún Abíọ́dún Bíọ́dún Balógun bàbá ẹ̀ Balógun Bíọ́dún Balógun bàbá ẹ̀ Balógun Ẹ̀pẹ́ ló lẹ̀jà Ẹ̀pẹ́ ló lẹ̀jà Ẹ̀pẹ́ ló lẹ̀jà Ẹ̀pẹ́ ló lẹ̀jà ẹ̀jà ọ̀bọ̀ fún o. Ẹ̀pẹ́ ló lẹ̀jà Sambẹ́ Motors ègbó ní mọ́tò ònàwó lọ́wọ́ Sambẹ́ ẹ̀kọ́ Sambẹ́ Motors ònàwó lọ́wọ́. Bàbá ìmúró ní ìlú Canada
ẹ wo Sambes. Bàbá Buramọ̀ nílùú Canada ẹ máa wo Sambes. Ó náwó ṣẹ́bí mi Canada lọ́mọ yẹn. Èèyàn nọ̀rẹ́ Mútúndé Odúpẹ́ bàbá Rọ̀fíà ń kọ́. Èèyàn Mukas Mukas ẹ̀fẹ́ alárọ̀ gbogbo wọn ọmọ òkú mọ́ dẹ́gbẹ́. Ẹ̀fẹ́ alárọ̀ gbogbo mọ́ dẹ́gbẹ́. Ẹ̀fẹ́ alárọ̀ gbogbo mọ́ dẹ́gbẹ́. Èèyàn Balógun Ṣọ̀gùn. Èèyàn ṣí àlejò ìwà ṣí àtẹ̀sí ìwà gbogbo ẹ̀pẹ́ local government. Ọmọ Anímọ̀ Ṣàun Princess ọmọ bá ń gbọ́. Jọ̀wọ́ fún mi ní mọ́tò kan ọ̀rẹ́ o kí n gbérelé. Jọ̀wọ́ fún mi ní mọ́tò kan ọ̀rẹ́. Mo ti ní sàlù jíìpù lókù tí mo ní o. Jọ̀wọ́ fún mi ní mọ́tò kan jọ̀wọ́ fún mi ní mọ́tò kan ọ̀rẹ́. Sambes mọ́tò ibẹ̀ ni ẹ ra mọ́tò tí ó lábà mọ́ ọkọ̀ tí ó lábà mọ́ ọkọ̀ tó rí ṣáṣáṣáṣáṣá. Èèyàn mú káàsì mọ́tò owó bàbá káún. Àwòsàn yìí níbi ilẹ̀ owó bàbá káún. Bó bá rí bí ilẹ̀ kó bá mi kí. Bó bá rí sáyìí kó bá mi kí. Àràká ti jẹ́ sáyìí ní ìbílẹ̀ wọn. Àràká. Báwọn Sambes náwó ni mo bá ṣe wò náwó. Ẹ wo mú ká. Túndé Olúpẹ̀ o náwó ṣẹ̀mí wo. Ẹwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn tọ̀bùtọ̀bù. Èèyàn tọ̀bù láti kékeré. Ọ̀rẹ́ mẹ́ta bí ọmọ ọ̀ya ni wọ́n. Ọmọdé ní bẹ̀rẹ̀ wo tọ̀bù. Ọ̀nàrẹ́bù Túndé Odúpẹ́ ó náwó ṣẹ̀mí wo. Lọ́bàrábíà tọ̀bùn lẹ́ẹ̀kan sí 2027 iyọ̀ tọ̀bùn kò ní ṣe kò ní yẹ. Ọba ìpẹ́ ti sọ bẹ́ẹ̀ àṣẹ ti kù. Ìjọba wa kúrò níbẹ̀ ní 2030. Bó ṣe sínétọ̀ ni máa lọ. Bó ṣe gọ́fànà ni máa lọ. Bó bá pẹ́sidẹ̀ntì ni máa lọ tọ̀bùn. Ọmọ tọ̀bùn lẹ́ẹ̀kan sí ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ náà ni. Sambes ṣe bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ náà ni. Ṣe bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ náà ni. Sambes ṣe bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ náà ni. Mukas ṣe bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni. Túndé ṣe bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni. Ọmọ Balátúndé ṣe bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni. Wọ̀tà ṣe bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni. Assembly lẹ́ẹ̀kan sí tọ́bù. Assembly lẹ́ẹ̀kan sí. Iṣẹ́ tá a rán kó lọ jẹ́. Ó ń díṣẹ́ pẹ́ dédédédédé. Kò gbẹ́nu dání nínú assembly. Kò lọ wòran nínú assembly. Tó gbójúgbóyà bó bá jẹ́ tí ká sọ̀rọ̀. Tọ̀bùn jẹ́ kó máa rojọ́ ẹ. Má rán wọn níṣẹ́. Tọ́lọ́hun ni rò. Òun ló rán ẹ níṣẹ́. Èèyàn kíkéré ní ìdí nǹkan ẹ. Tọ̀bùn kéré nílé ayé yìí kẹ̀. Tọ̀bùn kì í sọmọ kékeré kẹ̀. Tọ̀bùn ṣe bó ṣe wù ẹ́ o. Ọ̀nà rẹ̀ pàdé ṣe fini kọ́ fini.
fini. I'm from the city and motors. Jíjọ ṣàfihàn àmàjí ṣẹ́bíní. Gbogbo wa láwo tọ̀mú o. Ẹ̀fẹ́ o. Tọ̀mùtọ̀mù ẹ̀fẹ́ o. Ẹ̀fẹ́ alárọ̀ ogun mọ́ dédé. Tọ̀mù ẹ̀fẹ́ alárọ̀ ogun mọ́ dédé. Ẹ̀fẹ́ alárọ̀ o. Ẹni bá gbé òkú oko máa ní sóde ẹlọ́run wá bí ọdún kò tí ì lọ bí kankan. Abíọ́dún o, ìgbà ọdún lè kì í ti wọ́n wọ́n ní. Olóṣèlú làmọ̀ ẹ́ sí tipẹ́tipẹ́. Olóṣèlú gbogbo ẹ̀wẹ́ ọmọ bàbá bá mú ń kọ́. Bàbá làwọn adé ìṣẹ̀lú gbọ́nikọ́ni. Èèyàn wá mọ̀ lé o sọ́bù. Ìkànnà ní gbogbo wa torí pé APC yìí sì gbogbo wa ní. Kó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe. Àfẹ́gbẹ́ Tinubu. Ẹ jẹ́ ká sọ́wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan. Your mandate, on your mandate, on your mandate, Bọ́lá, on your mandate, mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Tọ̀gùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Balógun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Focus, mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọjà five alive. Wákàtí márùn-ún ni ẹ máa kí o five alive. Ẹlẹ́ẹ̀karùn-ún five alive. Odidi ọwọ́ kan five alive. Five for life, double five for life, five for life, double lẹ́ẹ̀kan sí, èèyàn tí kò lẹ́ẹ̀kan sí, èèyàn tí kò lẹ́ẹ̀kan sí, èèyàn tí kò lẹ́ẹ̀kan sí. Títọ̀ mú bá sọ pé kò sówó irọ́ ló ń pa. Torí àwọn ayáwó máa máa san ni. Ọmọ Bọ́látúnjí Tíríkò. Múra iná, èèyàn sábẹ́ńdà rẹ̀ tọ̀. Èèyàn náà lè bá kí ṣe mí ní sábẹ́. Àbọ̀lá ìtàn l'Amẹ́ríkà. Ọlá ìtàn ọmọ Amẹ́ríkà ọlá ìtàn. Ẹgbẹ́ aláwọ̀ wọn mọ́ mi lówó mo fojú tó tọ̀ mú. Mo ti fojú kan tọ̀ mú, mo ti fojú kan tọ̀ mú. Èèyàn ọmọ ọba Látúnjí. Èèyàn sáfẹ́ dàrẹ́tọ̀. Èèyàn Nọ̀rẹ́bù Túndé mi yóò dúpẹ́. Ọkọ̀lájà báyìí kí sùn Túndé. Ọkọ̀ Bàlíkì. Ẹ máa wàrò mẹ́ta èdè ọ̀bẹ̀nu. Ọ̀rẹ́ mẹ́ta bí ọmọ ìyàwó ẹ̀pẹ́ ni wọ́n wá. Wàrò mẹ́ta èdè ọ̀bẹ̀nu. Sábẹ́ pẹ̀lú Túndé ó pẹ̀lú Mọ́ká. Wàrò mẹ́ta èdè ọ̀bẹ̀nu. Tábà kúrò níbi ilé Balógun làwọn rè aláwo. Ilé Balógun ní ká fọ̀rọ̀ sí o.
balógun ìyàpọ̀ lọ sí o ṣé torí pé kò sóríṣà o ẹ̀yin mọ̀dé wọ̀nyí o kò sóríṣà yóò ṣe bí èrò. gbogbo lágbẹ̀dẹ o lọ́gùn o. Ilé balógun, ilé balógun òwe. Àpàdé níbẹ̀ o ilé balógun là ó fọ́ ọ̀rọ̀ sí o. Àpàdé nìkẹ́ balógun bàbá ìbalógun ni. Adé nìkẹ́ balógun bàbá ìbalógun ni. Mo bá kí balógun dodo kí balógun dodo. Tọ́mùrẹ́ balógun dodo. Tọ́mùrẹ́ balógun dodo. Ẹtí balógun dodo dá wa. Ẹ wo dodo dá wa mọ́ o. Babalọ́bíà báwo tọ̀bùn tó ń kọ́ni ọ̀jọ́ ẹ wá sọ kó dá wa. Tọ̀bùn tó ń báyọ̀ bọ́ọ̀bù kàkà ẹ wá sọ kó dá wa. Tọ̀bùn tó gorí oyè tán ní kó máa joyè lọ ẹ wá ló dá wa. Dodo dá wa náà òdodo àjọ wa ní. Torí àjọ wa pápọ̀ ni ó balógun. Àjọ àpapọ̀ ni. Ọmọ tọ̀bùn. Àjọ àpapọ̀ ni. Abíọ́dún ọmọ tọ̀bùn o. Abíọ́dún ọmọ Abíọ́dún ọmọ tọ̀bùn o. Abíọ́dún ọmọ Ìlédè ìlédè o. Ìlédè 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 o. Ṣebí balógun ló ń lólẹ̀. Ṣebí balógun ló ń lólẹ̀ o. Tọ̀bùn inú níbí ni mi ò rán ẹ níṣẹ́. Ẹni torí ẹ níbi akú lọ́mọdé o. Mo mọ̀ pé wọ́n náà àdàgbà ilé wa lóde. Ṣebí balógun ló ń lólẹ̀ o. Tọ̀bùn ojú fàwọ̀ òyìnbó ṣeré o. Mo bá fọ́ lọ́wọ́ ẹ̀ ní ìgbà kan ilé wa lóde. Ṣebí balógun tó lólè. Balógun 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 ọ̀bùn balógun ọ̀pàdé nípẹ̀ ẹ̀pẹ́ àlárọ̀ ìkómọdẹ̀dẹ̀ balógun ọ̀bùn balógun ọ̀bùn balógun balógun ọ̀bùn balógun balógun ọ̀bùn balógun 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 ẹ̀kọ́ ní kájà ayé bí wọ́n ṣe jayé. Fúkà ẹ jẹ́ kájà ayé bí wọ́n ṣe jayé. Ẹ jẹ́ ká lò gbà bí wọ́n ṣe lò gbà. Ẹ jẹ́ ká máa gbádùn lọ́gùn. Ẹ jẹ́ ká fi ìgbádùn sáyọ̀. Fúkà àwa ọmọ jayé jayé ọmọ jayé jayé ni wá. Ìgbádùn láwa ìyàtọ̀ mi lára. Ká jẹun tó dára. Ká wọṣọ tó dá. Tọ̀bùn ká tọ́jú ọmọ. Ká tọ́jú aya. Ìyá pẹ̀lú bàbá ká tọ́jú wọn. Ẹ jẹ́ ká fowó mẹ́bí sórí. Ohun ẹyẹ bá jẹ ló máa gbé fò. Kíríkò ohun ẹyẹ bá jẹ ló máa gbé fò. Wọ̀tà ohun ẹyẹ bá jẹ ló máa gbé fò. Ẹni bá lówó sí òde náà. Èèyàn tó ṣiṣẹ́ owó ẹ̀ sí òde náà. Níjọ́jọ́ kan. Gbogbo dúkìá ọ̀gá o. Àdìsẹ́ ni ẹlẹ́ni ẹni tí yóò bá ẹ̀ sí bẹ̀. Nígbà tí omi làágùn, òun gangan ló máa kéré náà jẹ. Lẹ́yìn ìgbà tó lówó bá lọ sọ́run àpapà. Ẹ̀yin tẹ́ ẹ rí bàtẹ́ odò ẹ̀ta pa. Àwa ọmọ jayé jayé ìgbádùn náà. Àríkà máa máa lò ẹ̀ta pàmpá. Àwa ọmọ jayé jayé ìgbádùn náà. Ẹ̀yin tẹ́ lówó tẹ́ ònà ẹ̀ta pàmpá o. Àwa ọmọ jayé jayé
kápá o. ọmọ jayé jayé ìgbádùn láwà o. Yọ̀tọ̀ mi láwà. ìgbádùn láwà o. Òkú kò yọ̀tọ̀ mi láwà. ìgbádùn láwà o. Ká máa gbádùn. ìgbádùn láwà o. Ẹ jẹ́ ká fi gbádùn ṣayọ̀. ìgbádùn láwà o. Sábẹ́sì yọ̀tọ̀ mi láwà. ìgbádùn láwà o. Ọ̀nàrẹ́bù yìí sì yàtọ̀ nǹkan pẹ̀lú kọ́mrẹ́ tó yíyan. Ọmọ Gbàdámọ́sí. APC ṣàmà gbogbo ẹgbẹ́ ní ìṣìṣàn. Ọ̀gá wa ò afọbajẹ́. Ọ̀gá wa ò ọ̀gá wa ò kọ́mrẹ́ tó yìn. Ọmọ Gbàdámọ́sí. APC ṣàmà ẹgbẹ́ alárọ̀. Ògùnmọ́dẹ́dẹ́ ọmọ Jàgàbá ọmọ Tinubu ọmọ president ẹ̀kọ́ sí títọ́ náà sí lámẹ́ alága APC gbogbo ẹ̀fẹ́ ní tilé gbogbo òun lélẹ́lẹ́ ìjà ẹ̀jẹ̀ kó lọ sí lẹ́kọ̀ òun lélẹ́lẹ́ ìjà ẹ̀jẹ̀ kó lọ rẹ́bù òun ló ní tọ́mùdá ẹ̀bù sílẹ̀ níbẹ̀ ẹ̀jẹ̀ ṣàṣẹ̀bìrì sí òun ló mú princess sílẹ̀ eléyìí sú ọgbọ́n ẹ̀pẹ́ àlárọ̀ wọ́n ní kò máa ṣe lọ wọ́n ní wọ́n ti sáyìn sí lọ́gùn ló sọ bẹ́ẹ̀ balógun ló sọ bẹ́ẹ̀ kọ́múrẹ́dì kan ó lé níyàn láṣọ òun ó lẹ́yìn gangan lòun òun gangan lẹ́yìn ó lẹ́yìn gangan lòun ẹ̀yìn lẹ́ni kóhun dúró tọ̀gùn 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 irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. Tọ̀gùn balógun kò gbọ́dọ̀ kú mọ́ wa lọ́wọ́. irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. mi ò ní fojú sunkún ẹ̀ tirẹ̀ kó. irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. yé kó bá fẹ́ náwó ẹ̀rù àbàyìn. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. ọmọ ọba aládùn ní. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. ẹ̀rù ẹ̀ ó lè bà níyà. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. lẹ́kùn ló ṣe mí lálejò. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. ọmọ tọ̀kùn ṣe mí lálejò. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. Abíọ́dún ṣe mí lálejò. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. ìrí ọkàn ayé tóró kan ni. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. tọ̀kùn kan gbogbo ẹ̀pẹ́ kan ni. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. tóyìn kan gbogbo ẹ̀pẹ́ kan ni. ẹ̀rù ẹ̀ ó lè mọ̀ sí i. police officer yẹn ń kọ́ Túndé alẹ́ ìyá ọmọ ni. ọ̀gá ọlọ́pàá Túndé Túndé. Bájọ́ Mukas kò dẹ̀ ta mọ́tò fún mi. mo máa ra mọ́tò ni o mi ò ní kó fún mi o. ṣùgbọ́n mi ò ní cash. màmá san díẹ̀díẹ̀ ní Sambes adúró fún mi. ìyọ̀nà rèébù Túndé Túndé. Ọ̀nàrẹ́bù Túndé 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 mi yóò dúpẹ́ o. Túndé Túndé èèyàn Mukas èèyàn Sambes ọ̀rẹ́ mẹ́ta bí ọmọ ọ̀ya police officer mi yóò ìjọ sẹ́mi Ìdẹ́kúnlé. Túndé ọmọ Ògún ní ìdíbí onímọ̀ tá a náwó. Níbi onímọ̀ ta. ọmọ tọ̀gùn mo dúpẹ́ lọ́wọ́ yín. Níbi onímọ̀ ta ó ṣeun. ó náwó ṣe bí mi ọ̀gá ọlọ́pàá tó dúró kiri. ọ̀gá police officer tó dúró kiri. Níbi onímọ̀ ta náà máa jayé ọ̀nàrẹ́bù wa máa jí ṣe mí bájọ́ tó wà bí ké ìyá méjì láti Amẹ́ríkà ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ní àbíké Ọláyẹmí ọmọ Balógun lẹ̀pẹ́ gbogbo wọn wọ́n ń jó. Àgbàlájà Adépẹ́jú Adépẹ́jú Adélùsù
èèyàn tàbí kẹ́mi bẹ́ẹ̀rì ni ó ṣeun. àbúrò jagun ọba kó pẹpẹ àbúrò jagun 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 ọba jagun ọba ẹgbẹ́ alárọ̀ ọwọ́ ọmọ ògùn mọ́dẹ́dẹ́ gbẹdúgbẹdú jíjọ́ ṣẹ́bi ìwàlàwọ́ adékúnlé àbíkẹ́ bèbí ní ìwúyọ amẹ́ríkà náà bí jẹ́. àbíkẹ́ bèbí ní lójó ọmọ ẹ̀pẹ́ alárọ̀ mi ọmọ ògùn mọ́dẹ́dẹ́ àbíkẹ́ ọláyẹmí bèbí o ta ló sọ pé kò sí jó ta ló sọ pé kò sówó owó wà lọ́dọ̀ gbogbo wọn. èèyàn alájà adépéjú adépéjú adépéjú. ọmọ balógun dodo dodo ọmọ balógun. ọmọ balógun